ṣe sinimá kan níjọ́sí ayé kan sára ilẹ̀ kọ́lá ló kọ́kọ́lé ẹ̀ lẹ́yìn ìgbà náà wá ń kọ́ ọlọ́run wá sílẹ̀ kọ́lá fún gbogbo wa. adúpẹ́ fọlọ́run o Olùsọjí ọmọ Táíwò àti Small World máa tún ṣe bẹ́bẹ́ nídùúmọ̀tà wọ́n gbé sinimá kan gbòógì dé àṣetá afẹ́fẹ́ sọmọ lórúkọ káwọn orúkọ tó dáa sọmọ ẹni. ilẹ̀kùn olè làkọ́lé lẹ́yìn jẹ́ o kọ́lọ́hún ó ṣílẹ̀kùn olè fún gbogbo wa. àmì o ọlọ́run mẹ́rin tí o. ilẹ̀kùn olè. ọ̀gá délé ọláyà ìgbé fún Ṣadéolú. ilẹ̀kùn olè. méjì àtàlẹ́ tó fún Akíndélé àti aláìyá wọn ò gbẹ̀yìn o. ilẹ̀kùn olè. àpàṣẹ wọn kàdúkọjá ìsìn àti látì. ilẹ̀kùn olè. ọlọ́run mẹ́rin tí o. Sinimá tuntun ilẹ̀kùn oore ti wà ní Small World Film Productions 2628 Ereko Street Ìdúmọ̀tà Èkó telephone 002 536 3601 ilẹ̀kùn oore. wọ̀nà síbẹ̀ Jésù kò dé. Ayé ti ń pariwo pé Jésù kò ní dé mọ́. Alágbára ti ń ṣubú òun ìjà wọn sì ṣègbè. Ó tilẹ̀ pẹ́ síbẹ̀. Mi má bínú mọ́tò tún bàjẹ́ gbogbo ẹ̀. Just leave me. Mo dẹ̀ ti dé láti. Kàbíkàbí lọ́ba gbé orí ìlànà lẹ́ẹ̀mẹ́ta ìgbà ara wa ta ní mo ní ọ̀pá má pa ọkọ̀ bàbá yọ ní gẹ̀ẹ́sà. wọ́n dẹ̀ ti fi wọ́n sílẹ̀ àbí níṣẹ́ ni wọ́n jẹ́lì wọn àwọn dádì yìí. no mo ṣe bàbá tó bínú sọ ráìbà wa. my ráìbà. kí ni ẹni ṣe pẹ̀lú. àwa máa ti gbọ́ kò máa sí ohun tó ń lọ táwa ò gbọ́. àtọ́dẹ̀ ti fi wọ́n sọ̀hún báyìí sẹ́yìn ọlọ́run ti mọ̀ọ́mọ̀ bá a tọ́jú wàhálà tó ń dààmú wa nìyẹn káwa dé gbàbẹ̀ ká wọlé lókun. Hey sweetheart, oh they need so. Don't just do that me. Me ìfẹ́ gbọ́ any explanation ọkọ rẹ̀ mi ò máa bá mi sọ anything. Ìwọ tí mo nígbà yìí ṣùgbọ́n ẹ̀ka mi ni. Àwọn ọ̀rẹ́ mi ni mo tẹ̀lé lọ fún cocktail, àwọn ni mo tẹ̀lé lọ. Tó sí cocktail party ló múra báyìí ló tíde gbogbo táì cocktail party ṣùgbọ́n ìyá mi wèrè ni. Má bínú mọ́tò tún bàjẹ́ àti pé mo ti ti dé látàárọ̀ mo ti dé ti pẹ́. Aṣọ ọ̀rẹ́ kiri ó fẹ́ pa mí ni kí ẹ sọ fún ilé ẹjọ́ ìlẹ́ẹ̀kan sí ohun tí ẹ sọ pé ojú ilé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣe. níta ẹ fẹ́ kí n máa rántí burúkú lè kẹtọ́ ṣẹlẹ̀ sí èèyàn wa nígbà tí èṣù lo àná wa yìí tó mú ọtí yó tó mú ọmọbìnrin ìyàwó rẹ̀ tó là ń gbò kẹ́ ẹ báyìí tó forí rẹ̀ sọlẹ̀ lẹ́mẹ̀ta tó tó yìnbọn fún lẹ́tún ní mọ́ tó sọ orí mi máa wú ní kóòtù. Bídèmí kí ló dé? Orí bá wo. Orí fa mi. Dúró jẹ́ kí tiẹ̀ fún ẹ lóògùn dúró kò fún ti skiri ẹ fún ẹ. Dọ́tọ̀ mo lọ sọ́dọ̀ dọ́tọ̀ mi. Wá dọ́tọ̀ ọ̀fọ̀ wá.
ẹ bá lọ mẹ́ẹ̀kà tẹ́ láti dìde màá fi bọ̀ ọkọ̀ ọba fújì sí lára àtọ̀túnba ké wọn ẹ̀ rírú ẹ̀rí ayé let's go. èmi mọ̀ ọ́ jẹ́ bẹ́ẹ̀ ní òbẹ̀bẹ̀ tó yẹ o ẹ̀tọ́ mi ni ọ̀tá kọ̀ọ̀kan mo béèrè fún wọ́n sì jẹ́. kò sí nǹkan kan tẹ́lẹ̀ bá mi tiẹ̀ ṣe kókàn tẹ́lẹ̀ fi lajú ẹ tó bá lajú kó wó mi kémi náà wò ọkọ mi àti ẹ̀ṣì balẹ̀ díẹ̀ gbà ọkọ mi ṣì wà ó pé kó tiẹ̀ lajú kó sọ̀rọ̀. ṣẹ́rí tí wọ́n lajú yẹn ọwọ́ ọlọ́run nìyẹn kù sí. Araba. kí n tí sọ́wọ́n ní kó o wí. Ifá ní àwọn onígbàwọ̀ onígbọ̀wọ́ báwọ̀ bá gbàwọ̀ onígbọ̀wọ́ àwọ̀ tẹ àwọ̀ ya. èyí tí fábá wí ni ọ̀sán Ifá ìpurọ́. kí ni Ifá wí sẹ́ẹ̀. Ọ̀tún ni Fá mú. dúpẹ́ o. Ọ̀tún Araba ọ̀tún ni Fá mú. ọ̀dà ó rí. wọ́n bá dá ọ lójú ọ̀dà fọ́kùnkùn. ẹ mọ̀ pé àkókò ìjòyè ó sàn jẹnu mi ò kálù tẹ bá jẹ kínní ó dá mi lójú pé àwọn aráàlú ò ní gbọ́rọ̀ sí i lẹ́nu. pé wá ń jó kiri nísìn kò sáájé tọ́ba òde kò sí rúkẹ̀rẹ̀ kò sọ́pá àṣẹ báwo láti ṣe. tí Fá mú ẹ tó yẹ kó mú. ọ̀gbìn mo bá ní yí lẹ́kọ̀ọ́ irọ́ ìwọ kọ́ lọ sọ. èmi ń Fá mú bá a sì jọ sọ Ifá ti mú mi ní. ẹ̀yin bàbá fẹ́ pohùn ẹnu fádà ló tó mú un. ẹ̀ náà mo sọ. ọmọ pé Ifá kọ̀ọ̀kan ṣòótọ́ òótọ́ tí Ifá sọ báyìí pé kí n yí padà báyìí. nígbò ní ẹ fi ìwo búra ẹ̀yin ò láképè ni. Àképè èmi wọ́n ń pè láképè àképè kọ́ odò ọ̀tẹ̀ ni kí n láképè ṣé mo wá fẹ́ mi ara mi wéwu. o tó ń sọ prince. honestly irọ́ ni. ó tiẹ̀ tó wá ní ó yà wọ́n lẹ́nu pé àwọn ọlọ́pàá máa débi táwọn wà yẹn pé kò yẹ káwọn débẹ̀. òun try láti interrogate wọn ká tó mọ tó ṣẹlẹ̀ wọ́n kàn open fire fún wa ni. tó bí pé ìkan náà bọ́ọ̀sì mi gan wọ́n ti pa. kí ló ń ṣẹlẹ̀ yìí náà. bàbá olóyè. ẹ̀mí mi ò safe lọ́wọ́ yín báyìí o. kí ló ṣẹlẹ̀ bàbá. ẹ ti ṣiṣẹ́ iṣẹ́ kẹ. ẹni ń bá pé kí n kú aṣáájú mi kú ọ̀rọ̀ bí ẹkún kí n wá òkú ọwọ́ ní labalábá. ó gbọ́ wọ́n á fọwọ́ járe kú dànù ni èmi tá ẹ̀kọ́ ni máa kú. ẹ lè fi ìgbésí ayé yín ń tẹ́ ẹ̀ bá nídìí lára yín bí ojú kẹfì búra. Bàbá ọkọ mi ẹ káàbọ̀ ẹ kúrin. kí ló dé tẹ wá wù mí bẹ́ẹ̀ ṣé ó ní ijọ́ mẹ́ta tẹ lọ yìí mo ti yàtọ̀ lójú yín. ó mọ̀ wípé ìyàwó tèmi ẹbí Abdulrasaq ìyàwó mi ni Fatima tí wọ́n ń pè ní láwù òun ló bí sultan fún mi. ìyàwó yín tó bí sultan fún yín nílọrin òun náà tún ni ìyàwó Michael lẹ́kọ̀ọ́. ìyàwó mi nù. àbí wọ́n ń pè wọ́n ni. rárá o wọ́n pe o. ṣé bí ìwọ sọ fún mi wípé ọkọ àǹtí ẹ ó pè ẹ lọ́sẹ̀ tó kọjá. wọ́n pè. kí ló dé tó wá ń dì náà pé ìwọ náà gbóhùn wọn mọ́. ẹ sì gbọ́kàn ni o ẹ ṣe rí Ìlọrin tá a wà yìí ẹ jẹ́ ká wà very careful ẹ má yẹ ká jẹ àwọn àfáà lólè. gbogbo tó ń gbọ́ tí John Paul bá lẹ́rù lọ́wọ́ àmà gbà. original eré Ṣàngó èmi mẹ́rin tó gbé. ó ti kọ́ ló ti méjì ẹ̀. who the fuck is that? tí a bá rí ẹnikẹ́ni tó fẹ́ ṣe ìgbéyàwó tí ò ní ìyá àbí bàbá tó lè gbé sórí àga àwa máa ṣojú a máa ṣe. Yeah, Surati. Hello, John. Hello, how are you? Fine, thank you. Oh, what the fuck you, baby? Come on! bí mi ṣe wà yìí kò sí kó lójú tèmi o ikú kan ní mi pa èèyàn tó bá ní kí n kú ó ń tàn ló ń rọrùn. Hello, sá ẹ̀gbọ́n mi tinú ọ̀la ti jáde ìtàn ìgbésí ayé tó yẹ kóró tinú ọ̀la dé o ègbèje nìrawọ́ ọ̀kan ṣoṣo lòṣùpá tinú ọ̀la. ẹgbẹ́ òní gbómi kọ́ ni ọmọ wẹ̀ bẹ́ẹ̀ni omi òní tánlẹ̀ kómi ọtán lẹ́nu tinú ọ̀la múdí ọ̀tán ní gbòòrò lẹ̀ yìí tinú ọ̀la ní òwò àtàwà ọ̀parẹ́ tinú ọ̀la ní òwò àgbàgidi ọ̀tán lórílẹ̀ tinú ọ̀la ní òwò tinú ọ̀la abẹnitajẹ kọ́lá dòwú olùkádàrámọ́lá doris simeon fẹ́mi brennan olùmídé bákàrè dẹ̀jọ́ tún kúlù. towótowó ní ìṣèkọ́yìn sọ́lá ìmúlíà ní sàlálà bí o tinú ọ̀la ní sunkún ọkọ ìyàwó parada níyẹ̀wù àṣà wa ni ẹgbẹ́ lárugẹ tinú ọ̀la.
ìkẹjà lónìí bú ló ń pin ló ń tà 11A epinpejo lane àti 139 nnamdi azikiwe ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ láwà a tún wà ní 7 lebanon cross gbági ìbàdàn ẹ sì tún lè kàn sí wa ní nọ́mbà 120 ọba adésídà road àkúrẹ́. fíìmù àgbáyà àti tinúọlá má fún èèyàn wò ṣé ni kò rà fún gbogbo ẹni tó o bá fẹ́ràn. ọpẹ́ fọ́lọ́run alábíàdé o ó ṣe jẹ́ ọpẹ́ ni wọ́n fi máa gba ẹ̀fún ọrẹ o. kí ló ṣe gangan náà. ìwé ìyá ti jẹ mí lọ́tọ̀ ọ̀nà ìyá ti jẹ mí ẹ̀rọ ara mi ìyá ti jẹ mí ìyá ti jẹ mí. a ní sọ fún oúnjẹ lẹ̀ lẹ́ni dá mi lóhùn sọ fún oúnjẹ lẹ̀ lẹ́ni torí pé kí n wá kíchìn kan sóúnjẹ fún ẹ o má bẹ̀rù sórí mi pé sórí ìwọ náà pé èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àpòlíṣì sọlẹ wà lánàá ẹbí yẹrẹ kẹrẹ. sàlá wàlẹ́ ìsálàm. àbá àrọ wá sí. lẹ́yìn ìgbà tá a ti gbórúkọ ọmọ jáde tán. àwọn àbá wa sọ pé kí lẹ sọ. Kúnlé ta ni àwọn àǹtí. ìyàwó mi nìyẹn. Kúnlé. ẹ ká sọ. ìyàwó. kí ni wọ́wọ́ yìí. kọ ẹ̀yìn ẹ síbí kọ ẹ̀yìn ẹ. kọ ẹ̀yìn síbí. wonderful. pátá lọmọdé ìwọ yìí. àwítán ó bẹ̀rẹ̀ sí ní gàṣẹ̀ kiri gbogbo school compound ó kẹsẹ̀ kan sókè ó lóun one leg up kò sí nǹkan tó máa ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. no let me talk to these people they are not my stuff. bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ń sọ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn ìgbà tọwọ́ yóò bá tí ì tẹ̀kù dàlẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn tọwọ́ yín bá ti tẹ̀ nǹkan tẹ̀ ń wá ń sìn yìí ẹ máa dá lágbára ni. ọgbẹ́ ló kẹ́ràn ló sọ pé ilẹ̀ máa mú wa. omi bẹ́ẹ̀ lẹ́yìn ẹja rẹ̀. Túndé mo ní kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. bọ̀dá mi àní kẹ́ má ṣe ìyọnu mi ò ṣáà kí n ṣàlejò lẹ́yìn. anyway Túndé o ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ jẹ́ ká gbàgbé pé àmúwá Ọlọ́run ni torí pé ewé kan ò ní bọ́ lára gi kọ́lọ̀ má mọ̀ pàápàá jùlọ mi ò ní fẹ́ kó jẹ́ kí problem ẹ kó wé ẹ down torí pé ibi tó ń lọ yín o ṣé o gbọ́ àti pé tó bá wà nílé gan bóyá aláburú kan ní ìbá ṣẹlẹ̀ sí ọ̀tá ẹ ju eléyìí lọ torí ìdí èyí màá fẹ́ kó kún fún àdúrà kó kún fún àdúrà gidigidi kó bẹ Ọlọ́run k'Ọlọ́run tó ẹ sọ́nà ọ̀nà tó máa rọ̀ ẹ́ lọ́rùn kó tó máa fi di àtúnbí ṣó ti yẹn sìn. ẹ ṣe bọ̀dá mi Ọlọ́run á máa tún tí náà ṣe anything tẹ́ bá ní ẹ fún mi. ok ilé ẹ ló wà o ṣùgbọ́n jẹ́ sọ fún yà kó o prepare oúnjẹ fún ẹ. ìwọ Ọlọ́run ìwọ Ọlọ́run dídé tí mo wá dé yìí o mo fẹ́ kí ẹ tọ́ mi sọ́nà tèmi náà máa fi dèèyàn tèmi náà máa fi ṣoríire. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá mi sọ fún Ṣadé kí ó gbé ọmọ lọ fún ọlọ́mọ àti wípé òun àti ọmọ ẹ̀ kò gbọ́dọ̀ ní ìpín kankan péré nínú dúkìá mi. ibi tí mo fẹ́ kó gbọ́ náà ni inú mi dẹ̀ dùn wípé gbogbo ohun tó kà jáde yẹn ló yí ẹ. ó yé mi sà àti pàápàá pé lọ́ọ̀yà ti wálé lánàá wọ́n dẹ̀ ti fún mi ní kọ́pì wíìlì tèmi ó ti sọ pé kí n kẹ́rù mi jáde. tó ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn o kò mú nǹkan tó fẹ́ mú afẹ́tinú ilé ni. ẹ jọ̀ọ́ lórí ẹbí mo fẹ́ tọrọ àyè díẹ̀ ni pé bóyá ẹbí lè fún mi ní bí oṣù bíi mélòó kan
kí n bá lè fi palẹ̀ mọ́ àti pé kí n bá lè fi mọ ibi tí mò ń lọ. kò sí nǹkan tó jọ Ṣadé ìkà èèyàn ni ẹ́ ìkà ni ẹ́ ṣé mo kí mo sọ fún ẹjọ́ kìíní àná mo ní ọmọ àlè tó gbé wá fún ẹ̀gbọ́n mi ó máa lẹ́yìn ẹ̀yìn ẹ̀ ní lọ́jọ́ tó níyì o ṣó ti yẹ wò ó jẹ́ kí n sọ fún ọmọ kó o la etí ẹ̀ sílẹ̀ tẹ ìyá ẹnu dáadáa ẹ̀gbọ́n tèmi tó jẹ́ ṣìf kò ń ṣe bàbá ẹ̀ o ṣó ti yẹ sọ fún ìyá ẹ̀ ní kó gbé lọ fún bàbá ẹ̀ ọlọ́pàá ni bàbá ẹ̀ ṣìfò kì í ṣe bàbá ẹ̀ rárá ìwé ìka iye olè olójú wòkòwòkò. Àdùnní tó dẹ̀bọ̀ pọ̀ rẹ̀ lèmi àti ẹ̀. èmi àti ọ̀rẹ́ láyé èmi àti òkè ṣọ̀rẹ́ ọ̀rẹ́ lèmi àti ẹni jọ́ kìnnà tí wọ́n lé mi jáde fún wọn àbí ìwọ lè burúkú yìí jẹ́ kí wá sọ fún mi tó tá bá rí ibi báyìí ìjọ náà ní bí wọlé èmi ìgbọ̀ngàn ló máa fi léyìí sílẹ̀. Àdùnní ó bàjẹ́ gidi ó sì rí mi jókòó ló bẹ̀rẹ̀ sí ní ṣẹnu bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́ bíi machine tó ti bàjẹ́. ohun tó béèrè ò tí ì pọ̀ jù àmọ́ my dear. sórí oṣù ẹyọ kan péré mi ò lè fún ẹ mo yọ̀ǹda ọ̀sẹ̀ méjì kó fi palẹ̀mọ́ ohun tó o bá lò fẹ́ palẹ̀mọ́. kò dẹ̀ filé sílẹ̀ kó mọ́ ọmọ ẹ̀ dání tí ó bọ́. Àdùnní ìyẹn ń kọ́. ó dáa olórí ẹbí èmi á dúró tì fún odidi ọ̀sẹ̀ méjì tó sọ nǹkan tó bá fẹ́ kó àjọ rí. Well, all the same o láǹfààní ẹ torí ilé ẹ̀gbọ́n ẹ ni ok ẹ jókòó síbi. èmi lọ́nà. ẹwọ tèmi ó máa bá mi wí mọ́mí ẹjọ́ ẹ má tilẹ̀kùn ẹjọ́ tó wọ́n kí ló dé bá máa bá mi wí ní ẹjọ́ owó tèmi má tilẹ̀kùn mọ́mí ẹjọ́ tó wọ́n má tilẹ̀kùn mọ́mí ẹjọ́ ẹwọ tèmi. ṣé kìí ṣe pé ọmọ ṣé wọn ọmọdé ni wọ́n ti fọwọ́ bọ̀ ẹ̀rọ. kí ló dé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. Àdùnní o ti ṣọ́ọ̀bù tèmi kí ló dé jọ̀wọ́ mi ní kọ́kọ́ iṣẹ́ jẹ́ ilé ẹ̀sán jẹ́rẹ̀. ó fẹ́ lọ́kọ́ ṣọ́ọ̀bù mọ́ mi lọ́wọ́. àwọn jẹ́ mo yóò yà mí ni mo fẹ́ sọ. èmi Fọláṣadé bẹ́ẹ̀ni Àdùnní ó yá fún mi kọ́kọ́ ṣọ́ọ̀bù. wọ́n ní kọ́kọ́ ṣọ́ọ̀bù lèmi lọ́wọ́ ọ̀gá kúkú. gbọ́n náà fẹ́ bèrè kíní kan lọ́wọ́ ẹ̀ ṣé etí ẹ̀ di etí ẹ̀ nígbà kan ká wíìlì yẹn fún ẹ. wọ́n sọ fún ẹ nínú wíìlì yẹn pé òun ní kankan nínú ogun bọ̀dá mi. ṣé ṣọ́ọ̀bù sí ilé ṣé ṣọ́ọ̀bù ilé yìí lélẹ̀. àbí mo bèrè lọ́wọ́ ẹ̀ ìyẹn ló wá fún ẹ ní àṣẹ láti wá ti ṣọ́ọ̀bù lé mi lórí. ó ń jáwèrè. ṣé bí kì í sọ kíní kan fún ẹ tó bá gbé ìlú àrùn ṣọ́ọ̀bù yìí kó kúrò wá bá wa ní ẹbí. Àdùnní ológun ológun dẹ́bi ti àyà sí. Àdùnní ó yẹ kọjá rẹ̀. aláṣẹ oníjẹ lẹ́yìn ẹja wà tó bí aláṣẹ jù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. tọmọdé bá pèkú tó bá pẹja àádájẹ́ tó bá pààrọ̀ gidigba lálẹ́ odò agbébọ̀ wá sílé ó tán ó tán bí ó tán jẹgúdú jẹrá ìyàwó aláìlérò. àtàn bí aláṣẹ jù onígbẹ́ lẹ́yìn ẹja àtàn bí aláṣẹ jù ẹni àwí fún. kí ni gbogbo káàkiri tẹ̀ ń dán owó ìbáyìí ní ìsìn. èmi ní í ṣe. ẹ wá ẹ má mú yùn ẹgbà ẹgbẹ lẹyà. àtà ló ṣépè fún ọ. kí ni lórí bẹ lórí búrẹ́dì tẹ. kí ni mo ṣe èyí obìnrin tọkùnrin gan yín lójú rárá ná. ṣé ìyá rẹ̀ àbíbá rẹ̀ àwọn náà kówó tí mo fi dán lókòwò lẹ̀ tó tún yan fara lórí rẹ̀. adé dágbára tèmi pé mo fẹ́ fún ẹgbà. sọ ọmọ pọ́ọ̀lì ìkéṣẹ́ pé mi náà jẹun tààrà ìtọ́ni mo ní akátáìtì díẹ̀ lónìí ni tí màá lákátáìtì n ò lè jẹ́. ẹ̀rọ nígbà mi lórí búrẹ́dì lórí dọ́tìnì tí nìyẹn àní sẹ́lẹ̀ tí lọ mílẹ̀ gbélé gbélé. obìnrin sẹ̀mú kọ́ la. ṣé ẹ má fọyín kó gbá mi láyà yìí. orí rẹ̀ burú ni ebi ni kémi ọmọ bọ̀ gbọ́ láyà bóyá wá gbé àyà bọ́ sí. orí rẹ̀ ò jàbí kémi ọgbọ́ láyà kí ni bẹ láyà rẹ̀ máa dà máa bọ̀ èmi lọ. ẹ má bọ̀lẹ̀ ẹ má jẹ́rú rẹ̀. bẹ́ẹ̀ ṣe wà náà ni kẹ́ ẹ wà bẹ́ẹ̀ ẹ má bọ́lẹ̀ ní ẹ má sọ̀kalẹ̀ o ẹ má sọ̀tí o ọlọ́kadà ọlọ́kadà kó o kà tó kó wa. ìwọ máa lọ fi ẹ̀jà rẹ.
mi ò pẹ̀lẹ́ ìṣe wá gbẹ́rù kalẹ̀ ṣé kalẹ̀ Dádì mi! Dádì mi ẹ! Kó òwe ìwà lórí ọwọ́ tí mo wà o. Ìpinnu mi ní ọ̀sẹ̀ nù léyìí. bàbá rẹ̀ mú tẹ̀lé ká tẹ̀lé pẹ̀lú tí ń wá kí ni tó ṣẹlẹ̀ kí ló wá ṣe. Chief ti kú. Pápá sí. Èmi kọ́ ni mo pa Chief. Èmi ni mo pa sí. Àwọn ẹbí Chief ti lé mi síta. Ẹbí tá ti lé ọ náà lọ padà sí wa. Ẹbí ò ṣáà ní lé méjì Ṣẹ́gun pẹ́rù wọlé fún mi. I want to sign my will. Ẹjọ́ báyìí látòní lọ má fáwọn ọmọ láì ní nílé. Àwọn ọ̀pẹ wa àwọn ọ̀pẹ ní pọ̀ nìkan la ó kéde ìwọ̀gbẹ́ nìkan la ó ṣe ìrora. Àwọn àbúrò ẹ̀ nǹkan. Àwọn aláṣẹ ìdúgbò náà yín náà. Ìjẹ́ sílẹ̀ kẹ̀kẹ́ ká. Dájú mi má sọ bá ti tẹ̀mí o. Alájú bá ti tẹ̀. Ọ̀yà mo fẹ́ sọ̀rọ̀ gan. Ìwọ gbẹ́rù wọlé fún ọ̀dọ́. Àwọn sáìsì mi. Ìgbà wo tí mo wọ́n mọ̀ pé báwo lè ní ìwòlè. Ẹgbẹ́ tí kò wo sáìsì mi rẹ̀. Bọ́jà kaba bọ́jà rò bá àwọn sáìsì mi. Yóò lò sí gbogbo ṣòkòtò lẹ́tí wọ̀ tán. Àná fẹ́ wọ kaba fẹ́ rò. Wọ́n kiri síbi. Tó. Tí o bá ti bẹ́ẹ̀ kò lè padà. Kò àtọ́ mi aláṣejù, omi gbẹ lẹ́yìn ẹja. Kò àtọ́ mi aláṣejù, ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. Kò àtọ́ mi aláṣejù, omi gbẹ lẹ́yìn ẹja. Kò àtọ́ mi aláṣejù, ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. Òkè òkú lòkú rèé, bàbá ọmọ ló lọ́mọ, olórúkà kòrúkà, ọwọ́ awédò fún. Ìrọ̀bà lọ́lọ́gún ọdún, òdodo ń bọ̀ lọ́jọ́ ọjọ́ kan, ilé tí a bá fi tọ́mọ dájúdájú. Ẹ ra sà. Ẹ jọ sá àmọ́ abèrè Mr. Kusamba. Mr. Kusamba. Wọ́n ṣiṣẹ́ mímọ́ Òṣogbo ní ṣọ́ọ̀bù wọn wà ń sìn. Àtìgbà wo ló ti lọ Òṣogbo ìlú? Ó ti pẹ́ tó ti lọ ṣiṣẹ́ ní Òṣogbo ń sìn. Wọ́n ti kó ń bì ti pẹ́. Ẹgbẹ́ mi. Àtọ̀nà jíjìn làjẹ ti bèrè wọn wá o. Ẹ jọ owó ti rẹ̀ wá bá ṣe wà ní ìmọ̀ bóyá lè níbi kan jókòó ká ti sinmi díẹ̀. Ṣé àwọn ará abẹ́gilé ẹ̀rọ yìí kò sí jẹ́ ọmọ rẹ̀? Ṣé bàbá mi? Ẹni àwọn àtúntò ìdúró ọmọ ó wà. Ẹ ṣé o. Ẹni ò gbà kádàrá o. Yóò gbà kòdòrò. Ẹni ò gbà kádàrá o. Yóò gbà kòdòrò. Ẹ jẹ́ ká gbà fọ́lọ́run. Ọlọ́run yóò ṣe ìdájọ́. Ọlọ́run yóò ṣe ìdájọ́ o. Ẹ ò ráyé mi lóde. Ẹ ò ráyé mi lóde. Ìyàwó tí ẹjọ́ máa madam ṣé pure water wà. ó tún lọ bọ́ ọmọ falẹ̀. Iṣẹ́ bọ̀ o mo tún rẹwọ̀n he. Ẹ ò wá wáyé mi lóde. Ẹ ò ráyé mi lóde. Ẹ ò ráyé mi lóde. Ìyàwó tí bó lówó lọ. Ó tún lọ gbọ́ ọmọ falẹ̀. Iṣẹ́ bọ̀ o mo tún rẹwọ̀n he. Ẹ ò wá wáyé mi lóde. Tàlàwá bí n bí gan. Ọ̀rẹ́ mi nǹkan màlámá làwá wò ń bí o. Ọ̀rẹ́ yín wo obìnrin àbọ́kùnrin? Èwo ni sóbìnrin àbọ́kùnrin? Mo lọ́ọ̀rẹ́ mi làwá wò. Kí lọmọdé mọ̀? Ọmọdé mọ̀ nǹkan, àlẹ́ yín làwá béèrè. Ó tún gbẹ́nu ẹ sọ̀hún. Àlè wo? Àlè yín làwá wò. Well, ṣé bí o tí ì pa ẹ́ ṣá? Ibi tí ń pa mí. Wáyà mébi mọ́nú fúngbà díẹ̀ ni o. Torí owó tó wà lọ́wọ́ ń sìn yìí ìyá àlè yọ kankan kúrò bẹ́ẹ̀ ká la fẹ́ fi jẹun. Ọ̀rẹ́ ọ̀zà ní rí ibi tá a máa gbà lọ mọ́ o torí kò ní sówó mọ́tò mọ́. Ìwọ dán àbúrò kí wàá lè lé ìgbà yìí. Níbo ni wọ́n á wò tó fẹ́ yà sí báyìí? Ele, èmi nìkan tán. Mọ́tò yìí ni. Ọlọ́run adéwò.
máa jẹun ọmọ ìka lọ́wọ́ jẹ́ ká. ilé èmi nìkan tán Ṣẹ́gun Ọlọ́run àwọ̀ ẹ̀ iwájú níṣẹ́ ẹ̀ máa rí lọ àwàyè ló máa wà o ò ní rí láburú o ò ní ṣọpẹ́ṣọ̀n tí ò ní wà successful èmi nìkan jẹ́ kí n jẹ̀wò kí n wọnú ẹ̀. mo dẹ̀ rí pé automatic ni èmi náà rí bẹ́ẹ̀ ọwọ́ kan ṣamṣam lẹ́ńjì yẹn ló Ṣẹ́gun àdàfọ̀ ẹ̀ lẹ́kùn sí Ṣẹ́gun iwájú ni ọ̀pá àbìtì ẹ̀ máa rí sí pẹ̀lẹ́ o ṣeun gan á dẹ̀ dá fún wọn náà pẹ̀lẹ́ ló dá tó dán ló dá tí tó dùn báyìí. ọjọ́ òun lẹ máa wá kí wa lẹ́kọ̀ọ́ torí mo fẹ́ kẹ́ wá láìpẹ́. ìjọ tó bá ti fẹ́ kí n wá gan-an ni kó sọ fún mi. ọ̀sẹ̀ tó ń bọ̀ nǹkan. ó dà ṣùgbọ́n jẹ́ tó bá kú bí ọ̀la pè mí àsọ. kò jẹ́ bó ṣe jẹ́ mi fẹ́ máa. ẹ dúró díẹ̀ sí i. àwọn èèyàn wà lọ́sibítù àwọn patients wà lọ́sibítù wọn láti attend sí mo kàn ní sáré wá fún yín ní birthday gift yín ni ẹ ṣeun lọ sàkè. birthday gift lè surprise ńlá ni. ẹ̀mí á lò sá. àmín àwàyè ìwọ náà máa wà bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn àlàáfíà lẹ máa bá wọn ti lé lọ́hùn. pẹ̀lẹ́. ìwọ wọkọ̀ já lọ ó yá àwẹ̀. á dáa fún ẹ o iwájú ni ọ̀nà yẹn á máa lọ pẹ̀lẹ́ kíákíá tẹ wá ń lọ yìí. gbogbo àwọn ìwé ọkọ̀ yẹn wà nínú ẹ̀. ó wà nínú ẹ̀. bẹ́ẹ̀ ni sà. all right. ó dàbọ̀. ẹ jọ máa mú bí mọ́ mi ṣe. ṣé ò sí. wọ́n sọ pé ọmọ last jet tó jábọ́ lórí mọ́tò gbogbo ayẹ̀ bẹ́ẹ̀ ó ti bó ó wà lọ hospital báyìí. mo gbé ayé mi ibo ló wà. ó wà lọ hospital báyìí ní sísìn. jọ bàbá ọkọ mi ṣe lè mú mi débẹ̀. mú mi débẹ̀ ó yá. ṣe wọn mọ mi. àyà tó dáa ọ̀ṣẹ́. Ṣẹ́gun inú mi máa ń dùn máa rí ẹ mo dẹ̀ tún máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sá àwọn fún kínní ẹ̀. mo fẹ́ mọ̀. mo fẹ́ mọ̀ sá. sórí tí Ọlọ́run bá máa ṣoore fún ọmọkùnrin lẹ́yìn tó bá fún ní iṣẹ́ tó dáa tán a tún wá jíǹkì ẹ̀ pẹ̀lú obìnrin tó níwà tó lẹ́wà tó sì tún mú oúnjẹ ṣe ìyàwó ẹ̀ mú oúnjẹ ṣe ìyá dẹ́dùn àwọn dédé dìde kó tó máa jẹun ẹ lọ bẹ́ẹ̀ alẹ́ tó fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún gbogbo nǹkan tó dáa tó fi ránṣẹ́ sí mi. dáàdì tí mi ò bá ṣe ta ló fẹ́ ṣe ẹ̀yin àgbà náà lè máa sọ pé tó kìtì bá dàgbà ọmọ ẹ̀ ló ń nǹkan tó yẹ kí n ṣe nìyí. ẹ ṣeun wọn sá. múlẹ̀ ìwọ náà lè jẹ wọn. àmì sà. bẹ́ẹ̀. dáàdì àbí kí n bù sí fún yín ni sà. ó fẹ́ bọ́ mi parí. o mọ̀ pé mi gan jẹun tó ìbò yẹn ṣe dùn mo ṣe ń kó mi. bọ̀ dáàdì oúnjẹ ọmọ ni kò ní sá pa yín lórí. o ṣeun ló dáa fún ọ jẹun. tó bá yẹ pé ẹ ti jẹun tó sà ẹ jẹ́ ká dé sitting room ọlọ́rọ̀ kan tó ń fẹ́ bá yín sọ. bẹ́ẹ̀ ni sà. ṣé o lè. rárá. ìyàwó mi
pẹ̀lẹ́ ṣùgbọ́n tó ṣeun gan. Ṣẹ́gun o fẹ́ ló mọ̀ mí ni yóò lórí lẹ́jàre my dear yóò lórí ọtí lẹ́nu mi rí. Just fruit wine sir. Soft drink better. Soft drink. All right sir. But daddy, you ain't supposed to talk about fresh air. O dẹ̀ rí ẹ̀ sọ. Ẹ jẹ́ ká lọ tẹ́lẹ̀. Ṣé àwọn chairs wà níbẹ̀? Ayé àwọn wọ́n ti sọ. Ǹjẹ́ tí ẹ gbúrò Táyọ̀? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Táyọ̀ àbúrò mi. Wẹ̀lẹ́jàre my dear. Ìwọ ni kí bá yín ṣe dáadé. Olómi ọsàn yẹn bẹ́tà. Tí ẹ fi yẹn lẹ́nu ó ṣe gan. Ṣeun dáadáa mọ́ dáadáa fún ẹ. Ó dà pé ò ń béèrè èèyàn kan lọ́wọ́ mi lẹ́ẹ̀kan. Táyọ̀ àbúrò mi. Irú ọ̀rọ̀ pálapàla wo ló wá ń bá mi sọ yìí Ṣẹ́gun? Wo fi ọ̀rọ̀ yẹn lẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ nǹkan míì. Ó fẹ́ ló mọ̀ pé Ṣadé gbọ́mọ lọ fún ẹni tó lọ́mọ ni. Dádì ọmọ yìí àbúrò mi ni ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé blood is thicker than water. Mo kàn béèrè ní bóyá ẹ gbúrò ẹ̀. Bọ̀dá mi kọ́ ló ń bọ̀ yìí. Àwọn náà ẹ káàbọ̀ dádì. Ní dọ́kítọ̀. Ó ga ọ̀. Ẹ bọ̀dá. Báwo ni? Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sá. Mi ò kò jọ wípé mo mọ ọmọdé yìí. Ìkan nínú àwọn ọmọ mọ̀lẹ́bí wa ni. My dear, sweetheart. Yes, sir. Ìjọba ń gbé chair kan wá ń bẹ̀. Bí ẹni pé aṣàdéhùn àìní ká pàdé ń bèrè. Ọlá inú kan ni. Ẹ káàbọ̀ sá. Bóòlì ní dọ́kítọ̀. Wow, it's alive. Hey, yeah, Big Daddy. Báwo ni ẹ̀jẹ̀? Báwo ni nǹkan? Ẹ kújọ́ mẹ́ta. Ìjọ kan pẹ́ Àwọn ará ilé ńkọ́? Àlàáfíà ni wọ́n wà. Yeah, busy. Lẹ́mọ̀ ìjà. Yes, sir. Wo mò ń rí ọwọ́ ọmọ mi ní ara ẹ̀. Ọlá Ọlọ́run ni ẹ Daddy. Ọmọ yẹn ń ṣọmọlúwàbí. Ọmọlúwàbí ni ọmọlúwàbí. Hi there. Ẹ kú ìjọ kọ̀dá. Ó jàre máa Ṣé gan? Mi ò dá ọmọdé yìí mọ̀. Ọjọ́ náà pẹ́ díẹ̀. Ó kò jù báyìí lọ tó tiri gbẹ̀yìn. A dẹ̀ dà fún ẹ. A dà fún ẹ. Wàá máa rí bá ti ṣe. Wàá rọ́nà gbígbà. Wàá dàgbà. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Dádì, ẹ dẹ̀ sọ pé ẹ mọ ọmọ tó jókòó yìí. Táyọ̀ tí mò ń sọ fún yín ni àbúrò mi. Irú ọ̀rọ̀ pálapàla wo lẹ? Bọ̀dá mi irú ọ̀rọ̀ wo ni Ṣẹ́gun sọ ìkẹ́? Ọ̀ya ìwọ bọ́ta. Mẹ́rin kọ́ bọ́ sá. Dúró sílẹ̀. Dúró ẹ. Túndé wájú mi dá mi lóhùn ṣẹ́jú ẹ̀ ni bí o bá ṣe ẹjọ́ yẹ onírìn àrìnlẹ́sẹ̀ tó gbé ọmọ kan fún bàbá méjì dá mi lóhùn kílẹ̀ bí ẹ̀ wọn lè jáde kó lọ sí anywhere. Òótọ́ ni Big Daddy sọ kò ń ṣẹjọ́ ọmọ yìí he was a baby nígbà tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ wá bẹ ẹ̀ṣẹ̀ ìyàwó lára ọmọ àti pé pàápàá ìyá ta dẹ̀ ń wí iná nígbà tí màmá tèmi kú òun ó ṣàtọ́jú mi díẹ̀ ẹrù ọ̀rọ̀ yìí. Báwo gangan lẹ ṣe wá connect? Mo connect pẹ̀lú wọn náà ni in fact mo connect pẹ̀lú everybody ní hospital. ẹni ẹ̀rọ mà ẹni ìṣòro ẹni àti tó wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ ẹni ìṣòro. Ṣẹ́yìn ni màmá ẹ̀. Èmi ni báwo ló ṣe ṣẹlẹ̀? Mami, àkàn gbé mi dé, kàn fẹ́ attend sí mi rárá. Dókítà wá dé,
wọ́n ní kó máa ṣiṣẹ́ lọ tí màmá mi ò bá ti wà àwọn máa sanwó mi. ẹ ṣé o àwọn ní fírú ẹ̀ gbà ó. mo rí i pé dókítà náà nìyí. ẹ wojú ìdàdà ẹ̀yin ni màmá Táyọ̀. èmi mo bí. stepson yìí ni mo jẹ́ èmi ni Ṣẹ́gun ọmọ ASP Túndé. Ṣẹ́gun kan náà. bẹ́ẹ̀ni ma. bá a ṣe connect gan-an nìyẹn mo connect mọ́ ìyá ẹ̀ gan-an náà. Túndé dúró bẹ́ẹ̀ mo ní kò dúró tó bá move an inch máa kọ ẹ ní àbúrò mi kí ló ṣe é bó lè lọ. ọlọ́run bá bẹ́ẹ̀ Túndé dáríjì mi má wo tẹ ṣe mí jọ lóòótọ́ ló wà nínú ìwé mímọ́ wípé ọlọ́run wù lọ́lọ́run wa tó bẹ́ẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹrìnlá jọ Túndé má bẹ́ẹ̀ ṣe mí wò lára ọmọ yìí fìjà fọlọ́run jàjọ. Ṣẹ́gun o fẹ́ ṣẹ́ mi màá dẹ̀ bá ẹ jà o fẹ́ ṣẹ́ mi màá dẹ̀ bá ẹ jà ṣé obìnrin tó pààrọ̀ mọ́ mi tó rán mi lọ sẹ́wọ̀n ìyẹn wọ́n ní kí n foríjì. wáyé pé o mọ bí mo ṣe jẹ́ nínú ọlọ́pàá bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ mi nígbà tí mo wà nínú iṣẹ́ ọlọ́pàá obìnrin tó wá gba iṣẹ́ lẹ́nu mi ló ní kí n dáríjì. Ṣẹ́gun mi ò ní wá sílẹ̀ mọ́. ẹ má bínú sá. ọ̀gá mi ó yẹ kí wọ́n máa lọ. mo fẹ́ dájà sí ẹ láyàn àti dáàdì mi ẹ ṣé gan mo dúpẹ́ jẹ́ wọ́n máa lọ. dáàdì. Táyọ̀. aláṣejù omi gbẹ lẹ́yìn ẹja kò bá tán bí aláṣejù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́ kò bá tán bí aláṣejù omi gbẹ lẹ́yìn ẹja kò bá tán bí aláṣejù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. òkè òkú lòkú rèé bàbá ọmọ ló lọ́mọ olórúkà gbòòrùkà ọwọ́ awédòfo bí rọ́bà lọ lógún ọdún òdodo ń bọ̀ lọ́jọ́ ọjọ́ kan ilé tí a bá fi tọ́mọ dájúdájú rírì ní ìyọ́wò. àtàn bí aláṣẹ omi jẹ lẹ́yìn ẹja àtàn bí aláṣẹ jù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. afasẹ́gbèjò ara ẹ̀ ló tán jẹ ó màmá tán dí aláṣẹ jù omi gbẹ lẹ́yìn ẹja rẹ̀ lára ẹ̀ tó rògbè ó ń bọ̀ nílẹ̀ dandan tó bá délẹ̀ tán fífọ́ ló máa fọ́. àtàn bí aláṣẹ jù omi gbẹ